àwọn Muslim community jáde sọ̀rọ̀ ẹ̀yin èèyàn nípínlẹ̀ Ọ̀yọ́ bẹ́ẹ̀ ni wọ́n bẹnu àtẹ́ lu Sharia law táwọn agbésùmọ̀mí àwọn ajínigbé gbowó lọ́wọ́ ẹni tí wọ́n já àwọn ọmọ gbé nípínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n sọ wípé ń bẹ lára dìmáàndì àwọn kó tó di pé àwọn yọ̀ǹda àwọn ọmọléèwé àtàwọn olùkọ́ táwọn jí gbé àwọn mùsùlùmí nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n wá bẹnu àtẹ́ lu ìgbésẹ̀ yìí pàápàá jùlọ lórí ọ̀rọ̀ Sharia law tí wọ́n sọ wípé dandan wọ́n gbúdọ̀ fi sínú ìwé òfin tìpínlẹ̀ Ọ̀yọ́ pé wọ́n gbúdọ̀ gba Sharia law wọlé sípínlẹ̀ Ọ̀yọ́ ń bí. ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí sọ sí ni lẹ́nu bẹ́ẹ̀ náà ló buyọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní jáde lọ́lọ́kan òjọ̀kan wípé kò jẹ́ bẹ́ẹ̀ àwọn mùsùlùmí ò kí ń ṣe àwọn afẹ̀míṣòfò wọ́n yàtọ̀ síra wọn gédéǹgbé ni o àmọ́ ó ní nǹkan kan tí ń kọ èmi lóminú torí tẹ bá ń gbọ́rọ̀ lẹ́nu àwọn ìmáàmù míì àwọn ìmáàmù kọ̀ọ̀kan yóò máa ṣe yín kàyéfì lótìtọ́ àti lódodo la mọ̀ pé àwọn mùsùlùmí dáadáa wà tó sì jẹ́ pé wọ́n ń wàásù òdodo àwọn mùsùlùmí dáadáa wà tí wọn kì í ṣàpààyàn bó ló ṣe á jẹ́ nítorí Ọlọ́run torí ń jọ gàté kò jọ gàté ó fẹ́ máa fẹsẹ̀ méjèèjì tiro báyìí ó rújú ẹ ra àwọn agbésùmọ̀mí yìí tó bá di pé wọ́n ń pa èèyàn wọ́n máa pariwo Allahu Akbar Allahu Akbar tó ń bá ń dúbú àwọn èèyàn bẹ́ẹ̀ ni wọ́n tún wá já àwọn ọmọ kéékèèké gbé àwọn ọmọléèwé wọ́n tún wá fi sára requirement wọn ara demand wọn wípé dandan wọ́n gbọ́dọ̀ implement Sharia law sínú òfin ìpínlẹ̀ Ọ̀yọ́ kó tó di pé wọ́n yọ̀ǹda àwọn ọmọ yẹn àwọn mùsùlùmí Muslim community nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti wá bẹnu àtẹ́lu eléyìí pé eléyìí yàtọ̀ sí ẹ̀sìn táwọn gbé dání o gédéǹgbé báyìí ni ó yàtọ̀ síra wọn pátápátá pé mùsùlùmí o nípínlẹ̀ Ọ̀yọ́ wọn kì í ṣe agbésùmọ̀mí o wọn kì í ṣe terrorist organization ẹ̀yin èèyàn mẹ́dàkọ̀dàbọ̀ ẹ súnmọ́ bí ẹ máa bá ń comment kẹ́ máa like kẹ́ sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó lè tètè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára ó ná àwọn fọ́nrán àwọn ìmáàmù kọ̀ọ̀kan tí mo fẹ́ play fún yín tẹ́ bá ti wá gbọ́ tán káwájọ fọ̀rọ̀ jómítóró ọ̀rọ̀ lórí ẹ̀ lákọ̀ọ́kọ́ ná ẹ kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu ìmáàmù eléyìí. ìyà tá a fi jẹ òpìdán àwọn alásàsì àwọn aláwo àwọn àlùfáà ìyà tí ó jẹ wọn ó náà ní ká fi ìdà ká fi bẹ́ wọn lọ́rùn. ọ̀pọ̀ ìbí kìí ṣe pé mú ìdà ẹ wàá mú ara dà ẹ kàn fi gbá wọn lọ́rùn pé ọmọ agbọ́rọ̀ ẹ fi bẹ́ wọn lọ́rùn. ọ̀rẹ́ ló ní orò pé wọ́n fi nà wọ́n lọ́rẹ́ kìí ṣe pé wọ́n fi dà nà wọ́n lọ́rẹ́ o ẹ fi bẹ́ orí rẹ̀ dálẹ̀ kí kálukú sinmi. ṣẹgbọ́n nǹkan tí ìmáàmù eléyìí sọ báyìí ó ní ìyà táwọn fi jẹ àwọn kan ń dárúkọ wọn àwọn oníṣẹ̀ṣe àwọn àfáà ń dárúkọ wọn lọ́kọ̀ọ̀kan léjèèjì wípé nǹkan táwọn ṣe fáwọn pípò yìí àwọn bẹ́ wọn lórí ni ń jọ gàté kò jọ gàté ń fẹsẹ̀ méjèèjì kóra wọn wáàsí ni bàbá yìí ń ṣe lọ́wọ́ báyìí nítorí Ọlọ́run ṣé ò gbàgbé olùkọ́ mathematics teacher tí wọ́n padà nù nípa àfọ́náfọ́sù nínú igbó ṣe rántí ẹ rí pé idà ni wọ́n fi dúnbù bàbá yẹn ẹ bá ń ṣe yún lé ní èkejì ẹ̀wẹ̀ ńkọ́ ẹ tún gbọ́rọ̀ lẹ́nu ìmáàmù eléyìí náà. èmi gẹ́gẹ́ bí ìmáàmù ní ìsìn táwọn jọ̀mọ́ mi bá wá sunkún bá mi wípé ó dá ìyá nǹkan báyìí ń jẹ àwọn kí n wá dìde láti béèrè fún nǹkan yẹn lọ́dọ̀ ìjọba kí ìjọba máa wá sọ fún mi pé Nigeria is a secular state so gbogbo ìyẹn ẹ má gbẹdẹ́bí ẹ má gbẹdẹ́bí kò lè sálàáfíà. ẹ̀yin èèyàn ṣe gbọ́ báyẹn wọ́n ní kò lè sálàáfíà kí ni nǹkan tí bàbá yìí ń sọ̀rọ̀ lé lórí ná ṣé kò kí ń ṣe Sharia law tí mò ń rò ṣá ni bàbá yìí ń sọ̀rọ̀ lé lórí torí ọ̀rọ̀ yẹn ń jọ gàté kò jọ gàté báyìí ó ń fẹsẹ̀ méjèèjì tíró àwọn Muslim community jáde báyìí wọ́n ti wá debunk wípé àwọn mùsùlùmí kọ́ ni terrorist o pé àfi bí ẹni pé wọ́n kàn fẹ́ bà mùsùlùmí lójú jẹ́ wọ́n fẹ́ bà mùsùlùmí jẹ́ kódà wọ́n kọ̀ọ̀tà àwọn Quran kọ̀ọ̀kan níbi eléyìí tí mo mú wá fún yín kó tó di pé mo gbé yín débi ọ̀rọ̀ ti Quran
òun lẹ́ ń wòye o ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé ìròyìn pátápátá ni wọ́n ti gbé eléyìí ò kì í ṣe àhesọ ọ̀rọ̀ Saheed Shittu náà sọ̀rọ̀ o màá play ti Saheed Shittu náà fún yín o kẹgbẹ́ àwọn nǹkan tí Saheed Shittu sọ òun kà tiẹ̀ ń sọ wípé wàhálà tí ń bẹ ńlẹ̀ yìí ó fẹjú tótó ní o pé àwọn mẹ́ta péré sì ni wọ́n lè yanjú ẹ̀ àwọn mẹ́ta wo ni Saheed Shittu ń tọ́ka sí pé wọ́n lè yanjú ìṣòro tí ń bẹ ńlẹ̀ yìí màá gbé yín débẹ̀ ẹ máa bá ń comment kẹ máa like kẹ sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bá ń pín ẹ máa like ẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń wo fọ́nrán yìí pátá ni kẹ máa bá mi tẹ like button yẹn ẹ tẹ like button yẹn dáadáa kí gbogbo nǹkan tá à ń ṣe yìí kó lè rìn dáadáa kó lè kan gbogbo àwọn tó bá yẹ kó kàn wọ́n lára. Ọ̀yọ́ Muslim community condemn terrorist demand for Sharia law before releasing abducted teachers. Pupils says kidnapper don't represent Islam. Wọ́n láwọn afẹ̀míṣòfò yìí wọn kì í ṣe mùsùlùmí o ẹ má jẹ́ kí wọ́n máa bóbò yín o fáwọn afẹ̀míṣòfò yìí ò kì í ṣe mùsùlùmí àmọ́ tá a bá ní ká wò dáadáa náà àti àwọn terrorist o àwọn afẹ̀míṣòfò àtàwọn mùsùlùmí gidi gbogbo wọn pátápátá náà ló fẹ́ dàbí ẹni pé wọ́n fẹ́ kí Sharia law kó wà nípínlẹ̀ Ọ̀yọ́ àbíbò ló ṣe lọ́dọ̀ tí yín bẹ̀ wọ́n yẹn ó dàbí ẹni pé wọ́n fẹ́ kò kí ń ṣe ìgbà àkọ́kọ́ rèé tí Saheed Shittu ti ń sọ tọ́pọ̀lọpọ̀ àwọn àáfàá kọ̀ọ̀kan ti ń sọ wípé wọ́n fẹ́ bóyá kíní yẹn kàn ṣe coincident ní báyìí kò yé èèyàn ẹ̀yin èèyàn kí ni èròǹgbà ti yín lórí ọ̀rọ̀ yìí ẹ máa bá ń darapọ̀ ní abala àríwúsí kẹ́ bá mi comment kẹ́ máa like kẹ́ sì máa pín káàkiri. wọ́n ní citing chapter 5 verse 32 of the Holy Quran, the Muslim community emphasized that Islam places a premium on the protection of human life and urged security agency to intensify efforts to secure the safe rescue of the abducted teachers and pupils. Wọ́n ní mùsùlùmí kùránì tí wọ́n gbé dání wọ́n láwọn mùsùlùmí pé kùránì tí wọ́n gbé dání kò gbàgbàkúgbà kò gbà kó máa pa àwọn ọmọ kéékèèké kó máa pa àwọn olùkọ́ kò gbà kó máa jẹ́ àwọn èèyàn gbé kó máa gbowó lọ́wọ́ wọn kò gbà kó máa fẹ̀mí àwọn èèyàn ṣòfò àwọn mùsùlùmí ò fọwọ́ sírù nǹkan báyìí. Èmi fún ọlára mi mo ná ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ mùsùlùmí tó pọ̀ dáadáa kìrìsìtẹ́nì lèmi àmọ́ mo ná àwọn mùsùlùmí tó pọ̀ ọdún tí wọ́n ṣe tán yìí gbogbo wa lájọ jẹran gbogbo ẹran tó pa yẹn àjọ jẹ gbogbo ẹ̀ ni àjọ ń gbé papọ̀ lálàáfíà àjọ ń gbé papọ̀ nírẹ́pọ̀ àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àjọṣepọ̀ wọn gbúdọ̀ dán mọ́rán àmọ́ nígbà tí irú nǹkan báyìí tó bá bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ nínú ìlú yóò gba kéèyàn máa yiri ẹ̀ wò pé kí lohun tó ń ṣẹlẹ̀ gan pàtó. Tabaníkà wò báyìí wọ́n já àwọn ọmọ gbé wọ́n já àwọn olùkọ́ gbé ó ti fẹ́ pé bí 20 days báyìí tí wọ́n ti gbé àwọn pípò yẹn wọ́n fi ọ̀bẹ wọ́n fi dúnbò ẹnìkan nù wọn gẹ́gẹ́ bí nǹkan tí ìmáàmù yẹn sọ lẹ́ẹ̀kan ẹ tún gbọ́ ìmáàmù yẹn sí. ìyà tá a fi jẹ òpìdán àwọn alásàsì àwọn aláwo àwọn àlùfáà ìyà tí ó jẹ wọn ó náà ní ká fi ìdà ká fi bẹ́ wọn lọ́rùn. olùkọ́ yìí kì í ṣe pé mú ìdà ẹ wàá mú ara dà ẹ kàn fi gbá wọn lọ́rùn pé ọmọ agbọ́rọ̀ ẹ fi bẹ́ wọn lọ́rùn. ìrẹ́ lómi orò pé wọ́n fi nà wọ́n lọ́rẹ́ kì í ṣe pé wọ́n fi dà nà wọ́n lọ́rẹ́ o ẹ fi bẹ́ orí rẹ̀ dálẹ̀ kí kálukú sinmi. ṣé iná gbọ́ nǹkan tí mọ́ọ̀mù yẹn sọ báyẹn pé wọ́n máa pé kò kí ṣe pé wọ́n máa fi dà wọ́n máa fi gbá yẹn létí o pé wọ́n á fi dà bẹ́ orí ẹni yẹn sọ́ọ́lẹ̀. kí ni nǹkan tí gbogbo preaching yìí gbogbo wáàsí yìí kí ni nǹkan tí ń represent now àwọn afẹ̀míṣòfò yìí wọ́n make demand wọ́n make demand tàbí make demand wọ́n request pé àkọ́kọ́ lára àwọn olórí wọn tí ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n nípínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n kọ́kọ́ release wọn ná ìyún ẹni èkejì ẹ̀wẹ̀ wọ́n ní pé wọ́n gbọ́dọ̀ implement Sharia law tẹ́ ò bá sì gbàgbé láti ìgbà tí àwọn afẹ̀míṣòfò ti bẹ̀rẹ̀ sí ní sọsẹ́ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ gba àwọn orúgbó lóhùn báyìí eléyìí ò kì í ṣe tuntun kò kí ń ṣe tuntun fọ́nrán kan lélẹ́yìí tẹ́ ń wò yìí. Buhari mutanen Chibok har yanzu da saura har yanzu da sauran bring back our girls
we don't box your girls. If you want your girls, bring back our uwa. Bring back our uwa. Mun san me muke. Za mu bi Allah, ku mutu da bakin ciki, za mu bi Allah. ‘Yan uwa, ku yanka wuyan arna, ‘yan uwa, ku kama bayi. Wai na kama yarinya a makarantar boko wai ya dame ka. Na ce boko ma tashi yayi, ba ku ji ba ne, a tashi a boko, ‘yan mata ku je ku yi aure, zan maimaita wannan magana har yanzu. A tashi a boko shegu, ni na kama ‘yan mata naku, zan sayar a kasuwa, wallahi. Akwai kasuwa na sayar da mutum, ina sayar da mata, ina sayar da mata. In ji Allah ta'ala fa darbar riqab hatta idza azhantumuhum har sai kun jika kasa da jinin arna in. Katala gba yẹn sọ ń bì ní pé eléyìí fẹ́ràn tẹ̀ ń wòye ti pẹ́ o bí 2014 bí nǹkan ni o nígbà tó já wọn Chibok girls gbé ní fọ́nrán tẹ̀ ń wò yẹn. The same thing tí wọ́n ń gbé ègèsì ń gbà yẹn Boko Haram kí ni ìtumọ̀ Boko Haram wọ́n ń gbé ègèsì Western education. Haram ló jẹ́ lọ́dọ̀ tiwọn Western education gbogbo àwọn tí ń lọ school yẹn ẹ lọ wo history gbogbo àtìgbà táwọn afẹ̀míṣòfò ti bẹ̀rẹ̀ sí ń já àwọn ọmọ gbé ẹ lọ wo history wọn àtìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní já àwọn ọmọ gbé àwọn ọmọ iléèwé náà ni wọ́n ń jí gbé látìgbà yẹn lọ́hùn. Kí ni nǹkan tí mo ń gbìyànjú àti sọ ẹ̀yin èèyàn wa ẹ rí i pé àfojúsùn àwọn afẹ̀míṣòfò yìí ní láti rí i dájú pé gbogbo nǹkan tó bá jọ mọ́rọ̀ education wọ́n fẹ́ terminate ẹ̀ bẹ́ẹ̀ ni pé wọ́n fẹ́ sọ orílẹ̀-èdè yìí wọ́n fẹ́ sọ di mùsùlùmí country ni o bó ṣe ń rí lójú tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé fẹ́ẹ́ dákun à ń ṣe fún ọ̀kan láàárọ̀ yìí màá play fídíò yẹn fún yín kẹgbẹ́ àwọn ọ̀rọ̀ tí ń sọ nípa àwọn afẹ̀míṣòfò yẹn àti agenda tí wọ́n ní lórílẹ̀-èdè Nàìjíríà kò kí ń ṣe agenda gidi ni wọ́n ní o bẹ́ẹ̀ sì ló jẹ́ ká mọ̀ pé àwọn mùsùlùmí wọ́n pé méjì àwọn mùsùlùmí òdodo wà bẹ́ẹ̀ sì làwọn alákatakítí mùsùlùmí náà wà o àwọn afẹ̀míṣòfò irú wọn làwọn tó lọ já àwọn ọmọ gbé yẹn àwọn bandit àwọn yìí ó yàtọ̀ sáwọn mùsùlùmí gidi tá à ń bá rìn àwọn mùsùlùmí dáadáa wà ẹ lọ gbọ́ wà sí bàbá Ṣèyí Kakéwú Gbàgòdù èmi máa ń gbọ́ wọn dáadáa torí àwọn ọ̀rọ̀ ọlọ́gbọ́n ọ̀rọ̀ làákàyè máa ń jáde lẹ́nu wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmáàmù báyẹn tó jẹ́ pé wọ́n make sense ọpọlọ ń jáde lórí wọn ìyẹn máa ń kọ́gbọ́n kẹ́kọ̀ọ́ tó pọ̀ lára wọn. a lè máa perú àwọn yẹn láwọn mùsùlùmí rí rádaràda àmọ́ ọ̀rọ̀ yẹn ó rú ni lójú ó rújú ẹ̀yin olóye ẹ̀yin ọlọ́gbọ́n ẹ máa darapọ̀ ní abala àríwúsí kẹ́ máa bá wa comment kẹ́ máa like kẹ́ sì máa pín fọ́nrán káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó lè tẹ̀ kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. wọ́n ní sàríà lọ tẹ́ ń wò yẹn o sàríà lọ gan kò gba yẹ̀yẹ́ kò gba yẹ̀gbẹ̀yẹ́gbẹ̀ wọ́n ní sàríà lọ kó support justice peace àti sanctity human life wípé ó dáàbò bo àwọn èèyàn àwọn aráàlú ẹ̀sìn òdodo ní òfin yẹn sàríà lọ tẹ́ ń wò yẹn kó support justice peace láwùjọ kò wá kí n ṣe ti jàgídíjàgan bí irú àwọn afẹ̀míṣòfò yìí àwọn muslim community nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n jáde láti kéde fáráyé wípé o àwọn afẹ̀míṣòfò tí wọ́n ń demand fún implementation of Sharia law nípínlẹ̀ Ọ̀yọ́ pé wọn kì í ṣe mùsùlùmí o terrorist organization ni wọ́n ẹ̀yin èèyàn ẹ máa bá ń comment kẹ́ máa bá mi like kẹ́ sì máa bá mi pín fọ́nrán ìkáàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ jẹ́ ń play fọ́nrán Saheed Shittu fún yín kẹ́ wá gbọ́ nǹkan tóun náà sọ lórí ọ̀rọ̀ yìí ẹ máa comment kẹ́ máa like kẹ́ máa pín káàkiri o ẹ má yí kó mbẹ̀ Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà ẹ kú kalẹ̀. àwọn tí wọ́n ń ṣiṣẹ́ yìí wọ́n tóbi wọ́n pọ̀ wọ́n ní bákìn tó kọjá kéèyàn kàn máa fojú kékeré kan wù wọ́n kò kí í ṣe
kò sí solúsàn rẹ̀ lọ́wọ́ Ṣèyí Mákindé àwọn tó lọ jíyàn bẹ́ẹ̀ gbé ọwọ́ àwa mẹ́ta lọ́wọ́ ọwọ́ aláwọ̀kọ́ títí ẹ̀ pọ̀ jù náà ní federal government ẹlẹ́ẹ̀kejì òun náà níjọba ìpínlẹ̀ torí kò sí ní tí ń jẹ́ ìjọba local government lọ́wọ́lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ náà ló dé local government àná ń darí ẹ̀ gbogbo ìlú ìkẹta àwọn aráàlú ẹ̀ka ìjọba yìí tá a pè federal government àbí state wa ní ọlọ́pàá DSS àti gbogbo ẹ̀ka ààbò tíjọba ń sanwó fún àbí tí mójútó láti jọ tí kálukú wa náà ti dé Nàìjíríà ibi tí ọ̀rọ̀ ọ̀daràn lágbára dé lónìí àwa gan mọ̀ pé agbára ọlọ́pàá nìkan ò ká agbára sọ́jà nìkan ò ká agbára ìjọba nìkan ò ká kákan máa ṣépè fúnjọba bí ẹni pé ìwò òpin ni a máa pè wọ́n ṣàkíyèsí àwa gangan tá a jára ìlú ń tá a ṣe pọ̀. síbẹ̀ ẹbí tí wọ́n rí bíi tí wọ́n bí sè é èmi mo lọ gbé bọ́nú wá bí bá gbé wá dẹ́ ńkọ́ ṣé mo ṣe tọ́ka kò jọba ni ṣé wọ́n nílà ká ìbí ìjọba ẹ fọ́nù ni bẹ̀rẹ̀ láti orí ọ̀rọ̀ gbómi wọ́n padà sọ̀rọ̀ gbómi ibẹ̀ ẹni tó ṣàlàyé fún yín number one ẹ̀ tẹ́ sọ̀rọ̀ yìí ẹ̀ mọ́ bọ́ ṣe gbé gbómi wá ẹ̀ sì níjókòó yẹn ẹ̀yí dájọ́ ọmọ gbómi ní tí gbómi ń ṣe kò yé yí bàbá bá rí pé ẹ̀ lè dáàkú ẹsẹ̀ ń bi ilé wọ́n ìtọ́lọ́pàá ń tẹ̀lé gbómi káàkiri ṣé ọlọ́pàá máa tẹ̀lé bandit terrorist tani gbómi Nàìjíríà mi ni medical doctor ni doctor of Arabic study ni Islamic study àlééfà bàbá ẹ̀ kò sí ẹnìkan náà tuntun ọmọ báwo lọ́wọ́ ṣe rí nílẹ̀ Yorùbá bàbá ẹ̀ ṣe rí wọ́n àlééfà bàbá ẹ̀ ìrọ́tẹ̀ nípa máa ń gbómi ó tọ́ka bọ́pọ̀ lọ́yìn ṣe dàrú tó because ẹ̀rọ àtọ́kọ́ Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ó rìnrìn ó fún ẹnìkan lọ́lọ́pàá gbogbo process gómi ṣe pé ọlọ́ba bandit gọ́ọ̀mẹ̀ntì lọ́rọ̀ o sì lọ́yìn chọ́ọ̀chì ní Kaduna wọn mọ̀ káàmì ní Kaduna mọ̀ wọ́n jọ sọ ni gọ́ọ̀mẹ̀ntì ní Kaduna ọmọ pé má yí lọ ọ̀rọ̀ àwọn èèyàn o àbí táwọn èèyàn bá pọ̀ yaba tíjọba ò ṣe lè ọmọ bí ó ṣe mú wọn àmọ́ ẹnìkan wá rí pé ńgbà tí mò ń bá wọn sọ̀rọ̀ àwọn kan ń gbé balẹ̀ wọn àwọn ò ṣe mọ́ ẹjú ìṣẹ́ tí mo lè máa kọ́ wọn rẹ̀ díbẹ̀ mọ́ kódà ká tó ń fún wọn ní ọdún ẹ̀bá lágbájá náà sọ̀rọ̀ ọkàn ṣe kí ní nítorí kò ní sẹ́ni wọn lọ bá ìjọba ṣé ọ̀dà fún akálọ̀ báwo yẹn sọ̀rọ̀ ká pé option ìṣẹ́dá kẹrin pé ẹgbẹ́ lọ gbogbo tiwọn kẹ́mọ́ ìjagun lọ àmọ́jọ́ tí wọ́n parí àbí tí wọ́n bá tábàlọ́ bá wọn sọ̀rọ̀ tí wọ́n bá tún bá tí wọ́n láwọn ṣe ọ̀nà gàdàdà mọ́ ọlọ́pọ̀lọpọ̀ ń bẹ́nu wọn àmọ̀dí tí wọ́n ń ṣe wọ́n ń lò wọn ni mọ̀kọ́ bìlù gbowó àìríjà ìrímú ló bí ẹlòmíì tó fi wà ń sá fún wọn ẹni wọn ń lọ́pọ̀ tó ní ti tọ́lá fà àgbà àti gbogbo everybody mọ́nu ẹ bá rí àká ńlá níbí iná tí bá ń lọ àti tọ́jú àtọmọlé kéwò wọn pé ṣéwù bẹ́ẹ̀ náà ní rúgbórí tọ́ọ̀gì mọ̀ olè mọ̀ jàgùdà mọ̀ èèyàn rẹ̀ mọ̀ ìjọba mọ̀ gbogbo ayé lọ́mọ̀ ẹni bá ti pọ́pùlà gbogbo kan lọ́mọ̀ wọ́n àṣọ fún yín pé àìmọ̀ iye ọmọ ní òṣè jàgùdà ìnáwó orí tí wọ́n ń pè ní bandit ní north ẹ bá lè gbé àwọn tí ń jìyà gbé nìkan ni o wọ́n pọ̀ pipe wọn pọ̀ èyí tí wọ́n ṣèkà tó burú jù nù wọn wọ́n yìí ṣe ọmọ Nàìjíríà wọ́n wọlé láti Niger Chad Cameroon ni láti máa pààyàn jù gan bẹ́ẹ̀ tó ti ń lú mọ́ra wọn nípa pé eré àwọn làwọn ọ̀daràn tí wọlé ó tó ń lú mọ́ra tọ́ọ̀gì táàdà ní irú wọn ń bè àtàwọn ọmọ aláìní sẹ́tọ̀ pé ìlú tí wọ́n ti pọ̀ jù tẹ́lẹ̀ wọ́n ti fún lówó ní ẹ̀dá yìí tábàdé ọmọ sílẹ̀ ọmọ síkìnì ni wọ́n máa ṣe ṣé irú ìlú báwọn ọ̀rọ̀ wọn ò gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ àbúkú láti wọ́n mọ̀ jà arákùnrin wa dìjọba lọ bájọba ìjọba lọ́wọ́ ara ẹ̀yin wá dúró ka ibi báyìí ẹ mọ ẹ béèrè pé wá ìṣèjọba kí ló dé tẹ̀lé bájọba àwọn ẹ̀ka ń gbé píkṣọ Gómìnà nígbà tó jókòó tí ọmọ pírẹsidẹ̀ntì wa Ṣèyí Gómìnà ìgbà tó jókòó tí Ọbásanjọ́ ẹ tí ì rí Gómìnà òun àti gómìnà àtàwọn ará àwọn sẹ́lẹ̀tọ̀ yàtọ̀ ẹni bọ́ọ̀lù kéde èèyàn ńlá lónìí especially ní north ṣé ọmọ ẹ̀jẹ̀ pẹ̀lú Gómìnà òní ti ju everybody ni tẹ́lẹ̀ pé ọmọ ọ̀rọ̀ sọ àfáà ní ọ̀mọ̀wé ni bó ṣe kéwú nínú ilé bíi ló tún lọ sáré dáríjà lọ sí kéde lọ kéwú bẹ́ẹ̀ náà nìwé
ó sì fi ẹ̀mí ara rẹ̀ lẹ́yìn láti ṣe sọ́jà Nàìjíríà. Sọ́jà lọ wà tí wọ́n fi pè ọ̀gá kanu sọ́jà náà fi pè é pé bàbá ti kú wá rólé bàbá rẹ̀. Ìgbà yẹn ló wà lọ kọ́ kéwù sí ọ wà lọ di dọ́kítọ̀ ní kéwù. Èyàn kéwù ọkàwé sọ́dọ̀ àwọn ṣe bandit. Ẹ kà máa mú ẹnìkan torí kórìíra tẹ ní ìkórìíra ẹlẹ́yàmẹ̀yà tàbí torí pé mùsùlùmí tó jẹ́ ẹ̀rọ máa pa irọ́ tó pé níwájú èèyàn gan báyà lọ́yà àpamọ́jọ lọ́yà fún làkàyè lè bẹ́ẹ̀ jẹ́ ń jẹ́ ìgan lọ́kàn jẹ́. Àdúgbò mi gbogbo bẹ́ẹ̀ ṣe pariwo tó tẹ́ fẹ́ yí sórí social media tẹ́ ẹ̀rọ gúnlẹ̀gúnlẹ̀dú gbogbo tẹ́wí kí ló tún ò tí ì gbé láti gbà yìí. Ẹ wá lèmi ni mo gbé wá àwọn akẹ́lá gbé wá prógámù ṣẹ́ gbé wá lẹ́tà tí ẹ kọ sí àwọn tó kọ lẹ́tà sí àwọn àtọkọ lẹ́tà sí ẹ̀mí náà wọ́n pe gbogbo àwọn èèyàn káàkiri olóṣèlú ń bẹ láàrin wa o ọlọ́pàá ń bẹ ń bi prógámù ó tún wá jẹ́ ilé ọgbọ́n láti lọ sí ilé ọgbọ́n yunifásitì Ìbàdàn kò rí prógámù yẹn pé kò wò ó rí pé ó wúlò fún Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì rí pé ọlọ́pàá Nàìjíríà SS rí pé ó wúlò fún Nàìjíríà wọn á tì í lórí gbogbo bá ẹ ṣe parọ́ tó ṣé kò tí ì yẹ kẹ́ ẹgbẹ́ yín pé ẹ̀kàn gbó lórí social media ni ẹ̀gbọ́n nílà káyè tó orí tẹ̀yẹ̀ bá ti fi ọ̀tẹ̀ inú rẹ̀ bí ni tó bá ti fi pilẹ̀ pọ̀ fẹ́ sọ̀rọ̀ ìsọkúsọ náà máa sọ ó lè pẹ́ ó ló mà pé ìsọkúsọ ni ṣùgbọ́n ìsọkúsọ iná ẹ̀ lọ ń sọ ó sì ní láàkáyè pẹ̀lú ẹ ẹni ọba gẹ̀ẹ́tì ẹni jọ kàn yí pé báwo ṣe máa ṣe nù ìgbà tó bá sọ̀rọ̀ tó wúlò náà wọ́n ní tọ́mọ́sí pé bó ṣe fi àìdí láàkáyè sọ alákọ̀ọ́kọ́ tó fi ń sọ ilé náà àwọn ìyàlá ńlá oríṣiríṣi ní ẹgbẹ́ wa tí ó jù mí lọ àtàwọn tá a jọ jẹ́gbẹ́ àwọn tó pè wá àwọn ẹgbẹ́ wa bó sórí social media wọn ni Dàwúdù ìmọ̀ràn aṣọ wọn ti ilẹ̀ Yorùbá kọ̀ǹbọ̀n sí gbogbo àwọn táwọn péré àwọn náà sì pé gómi fúnra wọn ìdí táwọn sì fi péré síbẹ̀ ẹgbẹ́ tí wọ́n rí bíi tí wọ́n bí sè é èmi mo lọ gbé bọ́nú wa bí bá gbé wa jẹ́ ńkọ́ ṣé mo ṣe tọ́pa kò jọba ni ṣé wọ́n nílà káyìí ìjọba bẹ́ẹ̀ ni rí kó dàbí kó bá mú bẹ́ẹ̀ lọ́pọ̀ torí tí àti bà lọ́wọ́ àmọ́ mo kì níwọ̀n bà lọ́wọ́ rí èmi àti àjọ dúnwájú ara wa sọ̀rọ̀ báyìí ẹ̀ka ọ̀rọ̀ irọ́ nítorí pé ẹ̀fẹ́ bẹ̀rẹ̀ kẹjà ẹ bá ti wá rí ìṣẹ̀lẹ̀ kan ọ̀tọ̀ ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ẹ wà máa lọ ìṣẹ̀lẹ̀ mọ́ ìdí tí bẹ́ẹ̀ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ nílà àkẹyè arọ kan òun náà máa bó sórí social media ó ti pẹ́ lórí social media bí a ti kó járọ náà ní òfin níṣẹ́ ara ẹ̀ mo ti rí fídíò rẹ̀ mo ti download ẹ̀ mo ti wá fáwọn lọ́yà tábà lè wá nǹkan ṣẹṣẹ bí a kan gbé lọ rí ẹjọ́ arọ ní ọ́ tọ́ lẹ́sẹ̀ tó lóbìnrin káàkiri ni ó sì pọ̀ sí ìbùkọ̀ pé bẹ́sẹ̀ rẹ̀ ṣe rọ náà kó ti affect brain rẹ̀ bó ló ti máa rọ ó ní mo ti dá àwọn ọmọ ogun kalẹ̀ òní láàkáyé tí mo bá dá ọmọ ogun tí ò bófin mu tí mo bá dá kalẹ̀ ṣé ìwọ ló pè pé kò bófin mu wọ arọ tó pé wọ́n máa fún ọdún kọmíṣàn nù lé ìwọ mọ́nà tó bá rí tó bá fẹ́ sọ ìwọ ẹ̀kọ́ lọ́bẹ̀ tó ní ìdóòbí lọ́bẹ̀ ẹ máa gbọ́ ìjẹ́ ń pè ní mufti Dawud Murano mo ní bàbá rí bí mi kò sẹ́ni ẹ̀kan tó pé bàbá mi tẹ́rọ̀rìsì kò sẹ́ni tí ọmọ bàbá mi olùsìn lọ́nà abẹ́ẹ̀kọ́ ni ìyá rẹ̀ ló sì ní inú léèrè nídìí bàbá àti ìyá ilé wa ilé malásán ilé ọba ni àbúrò olúwo ìsìn ilé èmèrè ilé olúwo rẹ̀ kò sí ẹ̀ka tó da láàrin ibi láti tọ́jú olúwo ni àbúrò olúwo ni mí sẹ́ni náà máa dàrú ẹlẹ́kẹ̀ẹ́ ta ni ó sọ wípé tẹ́rọ̀rìsì ṣe bá aráàlú mi tó mọ̀ mi tájọ gbé ní àdúgbò tó wà ń ta dèdèrè òpónú sọ aráàlú mi tó lè wí bẹ́ẹ̀ tó ń wí ẹni ọba sọ fún ọ sọ fún pé kó wá sọ lójú social media wọ́n sọ fún mi ní àwọn aráàlú náà lọ sọ fún mi wọ́n sọ fún tòun gẹ́gẹ́ kó sọ jáde èyí kò síbi tí yóò sí alábòsí kò lọ síbi tí yóò sí aláìmọ̀kan tẹ́ ẹ bá dẹ̀ aláìmọ̀kan bá ti bá sọ̀rọ̀ aláìmọ̀kan sọ náà lòun náà ti gẹ́rẹ́ àbúkọ́ ńlá káyè ni yóò ṣe sùúrù pẹ̀lú ọ̀rọ̀ tó bá gbọ́ yóò wá di ẹjọ́ kan ní tó ló máa sọ kó àti wà tó sọ gan yóò tó fọgbọ́n sọ bẹ́ẹ̀ lè mọ̀ yìí pé láti 1994 ní àwọn security ti bẹ̀rẹ̀ kò sí yàtọ̀ láàrin bá department àti àwọn security níjọ́ tí mo dáta àwọn rẹ̀ èmi tí mo dáta àwọn rẹ̀ anybody tí bá jẹ́ ká àwọn rẹ̀ èmi tí mo kò sí àwọn rẹ̀ ẹ̀jẹ̀ dáta àwọn rẹ̀ mo ṣe ń dá rẹ̀ náà mo dá security rẹ̀ 33 years rẹ̀ ṣùgbọ́n service public service ló ká máa sọ́ọ̀lù 25 years rẹ̀ àwọn kan wà máa sọ̀rọ̀ nípa security ní ìsìn nígbà ògbà lọ kàwé jáde kí ló ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọba kàwé pé àwọn òṣèjà nìní àbí militant nìní máa wọ ẹni tí ó dá security lè kí ló mọ̀ tó kó dálẹ̀ mọ tọ́ ọmọ tó di lọ́yà mọ support ti ẹni tó fẹ́ di lọ́yà bóyá làjí tó fi di lọ́yà owó tó fi di lọ́yà bẹ́ẹ̀ ni mo gbé mo tún wá rí ìtọ́ pé láti bẹ̀rẹ̀ dé parí mo dúró tí tó fi di lọ́yà mo ti produce lọ́yà mo ti produce nurse mo ti àìmọye graduate PhD ni mo ti produce láàrin 33 years láti bẹ̀rẹ̀ owó tí àràbá ní ẹ̀yin ọmọ ẹ lọ di nǹkan ní tó wá lẹ́ni tó yẹ ìwọ̀n dá security mọ́ gbàgbé
mo tún ní ẹgbẹ́ òṣèlú tàwọn TPF nílùú tí orí nìyí ìdí ọba tí ń ṣe méjì ní PDP APC àkọọ́dù wọ́ọ̀dù tó bá ti rí ọgbọ́dọ̀ ìta àwọn náà bẹ̀ tó náà ṣe ní tìtẹ̀ torí pé ọ̀fẹ́ ṣe bí olóṣèlú tó rí ẹ̀sìn ti ń bẹ lára rẹ̀ ọwọ́ ń ṣòṣèlú tiẹ̀ lọ́nà tó yàtọ̀ ọlẹ́gbẹ́ òṣèlú tiẹ̀ lọ́tọ̀ níbà mu tó gbàgbọ́. so tí ọba chẹ́ẹ̀kì irú ta ló fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ kó o sì chẹ́ẹ̀kì ara rẹ̀ wọ́n tó fẹ́ sọ̀rọ̀ nípa mi mọ̀ pé èmi tí mo dá security ilẹ̀ tí ń sọ̀lù ni o èmi security ti ń sọ́lé mi o ọ̀ ń sọ̀lù ìlú sì mọ́ èmi náà mo dá ẹgbẹ́ òṣèlú lẹ́jọ́ owó òbí ó kàn dá ní òṣèlú lónìí àjọ sọ̀rọ̀ ní ó ti àkérétà ìlú mi ẹnì kan òṣèlú ìjẹ́ gọ́ọ̀nà nípínlẹ̀ Ọ̀ṣun àjọ sọ̀rọ̀ ẹni bá ní àjọ sọ̀rọ̀ lájọba àti wọ òṣèlú 1999 ní ó kọ ẹgbẹ́ nígbà àwọn ti dá department of politics rẹ ẹni tí ń bá ní wọn ọ̀fẹ́ rí òjẹ́ gómìnà rí kò mú ènìyàn lẹ́sàn tó bá ṣe ìlú wọn ènì wọn gbà lọ́wọ́ rẹ̀ padà wọn ò tó níbi tí èyí tí ò ti ní wọlé ẹni lájọ ló tó sọ̀pọ̀tì èèyàn ló ṣe gọ́ọ̀nà wọn wọlé ni níta àwọn ní orúkọ tààwọn ni o tààwọn náà gbogbo local government ló ní ìpínlẹ̀ Ọ̀ṣun ibùdó nílẹ̀ Yorùbá kò sí state náà tí ó sì fún òtún wọn bẹ kò sí state náà lápẹ́pẹ́lẹ̀ Ọ̀ṣun wà ní tó bá yọ̀ nípa ideology security bàbá ideology political náà wà tó sì Islamic lẹ́nu wà bàbá bàbá ṣe mọ́ tó bá gbàgbé o bó ṣe rí nìyí ilẹ̀ ilé mi ni mo fi kọ́ ilé ọmọ òrukàn lápẹ́ àkọ́kọ́ ìbánú ayé mi ń kọ̀kọ́ nílẹ̀ ilé bàbá mi kan ló kó ní lọ 370,000 naira láti ra ilẹ̀ náà kọ́lé ilé bàbá mi ń gbà yẹn ẹgbẹ́ kan ti wó bàbá mi wá ní wọ́n pa àbúrò mi tó jẹ́ ìyá mi náà kọ́lé ọmọ mi 370,000 naira ó ní mo fi ilẹ̀ mo ti ra ó fúnra mi o pé kí n lọ kọ́lé tàbí wọ́n fi gbùmí lówó ilẹ̀ ilé ni mo á change sí ilé ọmọ òrukàn èmi mo ṣe parí ilé ọmọ òrukàn o kì í ṣe ìjọ o ṣùgbọ́n náà bá ń kẹ́ bàbá wa Professor Abubakar tí ẹ bá rí rìn lára ilé ọmọ òrukàn ẹ bá rí pílà ń bẹ tó bá lórí ń bẹ òun ló kó owó rìn lẹ gbogbo tó bá kú yòókù gbèsè ìjọ àmọ́ àtilẹ̀ àti ilé ọmọ òrukàn ìjọ lónìí gbèsè mi mo ti bójọ ẹ lè bó kọ mi lórí ilẹ̀ mọ́ ó kọ mi lórí ilẹ̀ tẹ́lẹ̀ bọ́dà ìgbà mo fẹ́ filẹ̀ àwọn àgbà jàmá kan bẹ tí wọ́n yarí fún mi pé àkọ́kọ́ àbàtẹ́ ìkọ́kọ́ ní ẹ̀kọ́ àbòwò jàmá ní ilẹ̀ ilé yìí wo ètò mo fẹ́ mú jáde náà ni pé èmi tó rí mo ṣe security má gbàgbé pé mo tún ṣe charity náà o jojoojúmọ́ nǹkan ọmọ bu ẹnu ló ń di àárọ̀ àbọ̀sà àbálẹ̀ àbí mẹ́tẹ̀ẹ̀ta tí èyí ṣe wá nílé mi kì í ṣẹ̀jẹ̀ mi o ẹlòmíì máa ń fún olówó oṣù tí ó jẹ lóṣooṣù ni àwọn ọmọ tí wọ́n máa sọ pé wọ́n sẹ́ǹdì owó bóyá ó lè má ju 20% lọ ni wọ́n lè mọ̀ nípa àánú tí wọ́n máa ṣe bóyá mo sẹ́ǹdì owó sí yàn lọ fi jẹun ìrànlọ́wọ́ bàbá wa olú wọn pè mí jọ̀kan ọmọ kan olóhùn lọ sọ́ọ̀ lọ wọ́n á fún ní owó yẹn lé 200,000 naira ọwọ́ lọ bá bàbá olóògbé ẹ bá ń kí àmì irú aṣọ price bí sí mo ló lọ ni ọ̀rọ̀ pé wò ló lọ bó mo ṣe lè fún yẹn ní adúrú 200,000 naira mo rẹ́rìn ó ti fún yẹn ní 500,000 naira tẹ́gbẹ́ gbogbo tó wà lọ́wọ́ mi nítorí pé tí ó lánàá èmi ò kì í kówó pamọ́ mo lè ní 2 million naira lọ́wọ́ lónìí ṣùgbọ́n ní kókà dọ́là ẹni ọba ti dé ni ẹ bá ṣọ̀kọ́ dé ni àwọn fámìlì mi gan mo lè ti náwó pẹ́ kí n tó rántí pé mo ti jẹun tó mo ní charity mo lè dábàá àwọn olè àwọn tó rán charity department tó ní agbára ọ̀rẹ́ sí báàjì kàkàtà ẹ̀rí tí ò ní rán rẹ̀ wọ́n wá ń pè mí ní terrorist kọ́ pọ́sibù kí n jẹ́ terrorist ọpọlọ mi ju tiẹ̀ lọ ni ọ̀hún àmọ́ bó ṣe describe tàbí ń pè ní mufti ilẹ̀ Yorùbá nígbà tó bá mọ̀ dáadáa ó ṣe àtàgbà ìtọ́pọ̀ ẹ bọ́ sórí ayélujára ẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ bàtà wá béèrè tá a là wá ìlú tí ẹ lórí wa sọ̀rọ̀ wá béèrè nígbà ni wá ó lè rí kírísẹ̀ kan ṣọ́ọ̀ṣì tọ̀sán nílùú òwe òní nígbà yóò tó sọ òní kírísẹ̀ ṣọ́ọ̀ṣì kan ṣọ́ọ̀ṣì tẹ̀ ń sọ yẹn níbi lè tàṣí bá wà rí mùsùlùmí wọ́n máa ṣàdúrà fún alùwà bíi ni ọba olúwo yìí wọ́n bàbàrà wa tó rọ́ba tó fẹ́ sí ìlú ni ọba tó ń lọ náà ló bàbàrà wa nù àti lu ọba kan lọ kó tó wá di olúwo tó dé òun ìfọ́mà ni ẹ tó wá tún wò tó kò sọba tó ní ó dé kò dẹ̀ sí chairman local government ní ó jẹ ìyá ọba wa sí ni a ti lo tó lé 15 DPO tí kìnìún máa sọ fún ìkejì tó bá dé pé ọ̀gá tẹ̀sẹ̀ dé tẹ bá fẹ́ sọ̀sídìí nílùú yìí níbi security ẹ cooperate pẹ̀lú àwọn àtàwọn àmọ́ kún ọlọ́pàá lọ́wọ́ ni ẹ jẹ́ wá sọ pé kàwé ń pàtàkùn security kò ní ìmọ̀ gidi tó lè gbé náà tó lè kó ojú àwọn tẹ́lẹ̀ rí inú fídíò yìí bóyá ṣùgbọ́n rẹ̀ láìsí lè ràn wọ́n ọlọ́mọba mú ọ yàrá fi security di ó ní ìbàkan ọmọ títí mẹ́ta bẹ́ẹ̀ mẹ́rin nílùú pè wá ààfin àwọn aráàlú ìní mẹ́rin ọlọ́pàá tó ń bẹ́ẹ̀ local government mẹ́mẹ́ wọ́n ní ká gba ìbọn kálíbà máa ráyè ṣe sáfìsì wa dáadáa aláàfẹ́ àgbà ìbọn lọ́wọ́ ẹ̀nẹ́ka di òní olónìí a sì mú oníbà àmọ́ àbá ìṣòro tí mo rí nínú fídíò àwọn ọ̀daràn yìí ó lọ́jọ́ àwọn ọ̀daràn kan wá
wọ́n bá mi ní òru ọdún tọ́lọ́mọ jẹ́ gbogbo ti pàkọ́ náà àwọn security wa o orí gbàtà àwọn ẹgbẹ́ wa lágbára pọ̀ wọ́n sáà yé ìgbà yìí ni ọmọ táwa ń wá dáyé tèrè àrùgbó ni wọ́n ti pa wọ́n wá rí ló bá fẹ́ mọ̀ ṣàlàyé ní tí ìbá kó ń sun lẹ̀ ó ní tóun fi rìn yóò tó kìlómítà kan tóun fi wọ́lẹ̀ wọ́n sáà yé ìgbà yìí ni àjẹ́ ara tá a ní tí o jẹ́ pé lágbègbè àti ń ṣe àtẹ́ àjẹ́ ara tá a ní àdúrà àwọn aráàlú wa ni Christian gbàdúrà fún wa wọn bá sọ bọ́wọ́ ní àsìkò ensars bọ́wọ́ àwọn baptist àwọn àtàjọ owó sórí deputy governor ló pè mí pé ẹ̀dàkùn òun ti pé police station àwọn ọlọ́pàá ní nígbà tí àwọn tó ń sun secretariat àtàjọ secretariat tí wọ́n ń bọ̀ wá sí police station wọ́n bọ̀ wá sún àwọn bẹ́ẹ̀ ti pa mí ìtàwọn wọn ti pè mí wípé ẹ̀dàkùn ara lọ́wọ́ ọlọ́pàá bẹ́ẹ̀ pè mí lọ́jọ́ dàwí torí àwọn ẹ̀sìn kò sọ́lọ́pàá wọn yẹn mọ̀ ní pé ká dá wọn padà kọ́ máa sun police station àti bá àtẹ́ǹtì sẹ́ni police station dúkìá aráàlú ni secretariat dúkìá aráàlú ẹ̀ lé sún tí wọ́n wá ní àwọn òní gbà wọ́n ṣe pọ̀ tó láàrin àkọ́ á lè padà lẹ́yìn àti deputy governor ṣe pè mí pé àwọn ti pọ́pọ́ sí ẹ̀kọ́ ìṣẹ̀lẹ̀ pọ́pọ́ yà pè mí àwọn ọlọ́pàá máa ìfáàsì kéèsì ọ̀dọ̀ wa nígbà wọn bàlẹ́ ẹ̀kọ́ pọ̀ tó lè bá wọn ṣiṣẹ́ wọn ara wọn ṣe àmọ́ tó bá ti la ìbọn ńlá ọlọ́pàá ní òṣèré o àwọn ètí yàn máa lé o security dáhùn ètí yàn máa lé kò lè tì yàn máa lé láyé àwọn tó bá bẹ̀rù ẹ̀wọ̀ àjọ security wa gbogbo tí òfin bá ń láàlẹ̀ tó yẹ pé ọlọ́pàá ló lè ṣe sọ́jà ló lè ṣe DSS ló lè ṣe civil defence ló lè ṣe ò lè rí akárí rẹ̀ àwọn máa ń fa ọ̀daràn lẹ̀ bí wọ́n ní àìlófin o àwọn èsì ìṣe irú òkú bẹ́ẹ̀ tọ́lọ pa àwọn Fúlàní rárá o tí wọ́n bá ní àwọn tábìlì kan wọ́n ń da ìlú tá a bá lọ bẹ̀ á mú wọn lẹ̀ bí ọlọ́pàá ní àpààyàn yìí tó gbọ́dọ̀ àṣẹ mistake pààyàn rí àbí ọwọ́ èèyàn rí bẹ́ẹ̀ kò sí ọ̀daràn ìjọba la mú ọ̀daràn pẹ̀lú gba mẹ́fẹ́ pàtì àwọn àni wọ́n yìí máa ń mú gbogbo báyìí nígbà mú wọn tìmọ̀tìmọ̀ tá a lọ kó bàbá àwọn ọlọ́pàá ní dpo ní bàbá kábíyèsí ọ̀rọ̀ àwọn táwọn yìí ò fẹ́ yé mi báwo owó ọba bà lọ́wọ́ wọn rí wọ́n sì mú ẹ tó ń yè bá wọ́n mú tìmọ̀tìmọ̀ kọ́lá ìbá tí wọ́n mú tó ń bà lọ́wọ́ wọn rí kí ni agbára àwọn kan wọ́n lò ọlọ́kọ̀ọ́lẹ́ dáhùn oríjókòó lu ni ọfẹ́ dáhùn olóòrè ní dalẹ̀ ẹnu ẹ sọmọ wà tó mi olóòrè la sọ wọn pé sọ ọmọ lu bí tọ́wọ́ ẹ wọn ní bó ló ti jẹ ọmọ pé àwọn àfa àti ọmọ lu tíra ó tíra ó ti yé wọn olóòrè ní bẹ́ẹ̀ náà lórí ilé ọ̀nà ni wọ́n lọ bá olóòrè pé àwọn èlò tí àwọn èèyàn tù olóòrè ní pé wọ́n á ní kí n tún sọ fún tí n bá sọ pé tíra ni ìlọ́kọ̀ máa tún máa béèrè lọ́nà kò lè yé kọ̀dẹ̀ sí àkàtí bẹ́ẹ̀ ju àdúrà olùkọ́ àgbà lọ àwọn àkànṣoṣo tá a rí ń gbé abẹ́bẹ̀rẹ̀ nù bàbá ẹ̀rọ ju àdúrà ní alórí wọ́n á gbé wà ní jáde wọn fi ṣàdúrà lẹ́yìn náà bàbá wa yòókù àwọn bàbá àlùbáríkà àtàwọn aráàlú wa tí wọ́n fẹ́ràn wa wọ́n kò sẹ́ni ẹ̀ṣẹ̀ mu wa mú wa ẹ̀mú mú ṣe kò sẹ́ni ẹ̀ka tí ó mu wa àwọn èyí ṣe nǹkan lẹ́yìn DSS àyè ṣe nǹkan lẹ́yìn ọlọ́pàá ìjọba ní àṣẹ láṣẹ kí ni o láṣẹ agbẹ́jù ọ̀nà àní ọ̀gbọ́n ni ebi bí ọpọlọ ṣùgbọ́n ìlòdì sọ̀rọ̀ àtúnlọ́pọ̀ ní òṣèlú náà ó ṣe rí wa ìgbẹ́gbẹ́ bẹ́ẹ̀ ẹ̀dáwó wa lọ́wọ́ ẹjọ́ sọ wípé ẹjọ́ wọlé alẹ́sọ́ tí ò sẹ́nà kan náà tó lè sọ ibi abá fi ìsìnkú tó máa wọlé àyàkọ́ yà jẹ́kádà ọlọ́run aráàlú gọ́ọ̀mà nípínlẹ̀ Ọ̀ṣun yìí o àti lórí mímbà tí mo ti ṣe kéde tí mo ti sọ̀rọ̀ ẹ̀mọ́ pààrọ̀ ọmọ ẹ wá gbọ́dọ̀ dáa ọlọ́run mímú ti sàrọ̀wọ́ ó sì máa ṣe ọjọ́ ńlá làwà yìí gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ dá ilẹ̀ Yorùbá bóyá ìfọ̀mẹ́sàn lẹ́yìn ìdá ìmọ̀dá àdá àárọ̀ àbí bóyá ìgán fẹ́ máa jíyàn gbé ká lè balẹ̀ Yorùbá jẹ́ àtàwọn tó ń ṣe ọ̀daràn tó fẹ́ wọlé Yorùbá yìí á fi ọdún gbọ́rò ẹ̀tẹ́ wọn ni á fi ọdún gbọ́rò wọn ti mú wọn ni á fi ọdún gbọ́rò wọn ti ṣubú ni tó lẹ́yìn tẹ́ fẹ́ bàbá ló kọjọ́ ẹ lọ túbá mo fún yín ní òní ẹ lọ túbá bẹ́ẹ̀ bá túbá láti ọ̀la lọ Ọlọ́run dàdúrà yọ dàdúrà sọ pé tẹ́ bàbá sórí social media padà wá túbá bẹ́ẹ̀ àtọ́ náà dànù ilé ayé iye òní fún yín ní àjọ ìjọba tó túbá àfààní lọ́lọ́ lọ àwọn máa gbàgbà tó ń sẹ́wọ̀n ògbówó wà á pàwó ẹ̀yìn wá mú wọn láfẹ́ máa pàwó a ní ìtàkọ́pọ̀ wà ní sùkúù wá ti lé 70 ẹ̀kìlẹ̀ Yorùbá nursery primary secondary school a ní college of education a tún ní college of health technology tí sẹ́ni láàánú tí wọ́n dájọ́ níta máa ṣe nù àwọn ìpààyàn ìṣọ́ra wọn nítorí pé wọn lẹ́mìí ìpààyàn ọ̀daràn ní báyọ̀ fámìlì ọ̀nà ọ̀dà bàbá rẹ̀ ọ̀dà ìyá rẹ̀ ọ̀dà ló bí ń lẹ́mìí tí ọ̀dà ṣẹlẹ̀. agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́ṣà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò
fún gbogbo àìṣedéédé ara rẹ kó o lè jẹ́rìí sọ́mọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.